A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu gba ìyọ̀ǹda àwọn ọmọdé tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 14 àti 17 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí ó wáyé nínú oṣù kẹjọ, àwọn ọmọdé wọ̀nyí ti ṣàlàyé ohun ojú wọn rí lákàtà àwọn agbófinró fún akọ̀ròyìn. Ọjọ́ Ẹtì ni ọ̀gá ọlọ́pàá yányán fi ojú afurasí 76 ba ilé-ẹjọ́, lára wọn ni ọmọdé 22 pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ń gbìyànjú àti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu, wọ́n ń da àlàáfíà orílẹ̀-èdè láàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 4 nínú àwọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n ti rù tí wọ́n tún ṣubú dákú nínú yàrá ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Èyí ló wá dá awuyewuye sílẹ̀ tí àwọn ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àti ẹgbẹ́ ará ìlú fi bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ọlọ́pàá. Ilé-ẹjọ́ tí ó kọ́kọ́ gba ìyọ̀ǹda wọn pẹ̀lú mílíọ̀nù 10 ẹnìkọ̀ọ̀kan àti ìjọba àpapọ̀ lórí ìṣòro tí àwọn ọmọ wọ̀nyí dojúkọ. Gbẹ̀yìngbẹ́yín ni ààrẹ pàṣẹ kí wọ́n yọ̀ǹda wọn ní kíákíá kí ilé-ẹjọ́ tó fagilé ẹ̀sùn wọn. Ọjọ́ Ìṣẹ́gun ni igbákejì ààrẹ gbàlejò wọn nílé agbára kí ó tó yọ̀ǹda wọn fún gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabir Yusuf àti akẹgbẹ́ rẹ̀ láti Kaduna Uba Sani, níbi tí àwọn ọmọ wọ̀nyí ti wá. Àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ Kánò ni wọ́n darí sí Muhammadu Buhari Specialist Hospital fún àyẹ̀wò ara àti ìtọ́jú. Ọjọ́ 5 ni wọ́n ń retí kí wọ́n lò kí wọ́n tó darapọ̀ mọ́ ẹbí wọn. Nínú àwọn wọ̀nyí tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ láti ilé ìwòsàn kérora wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni àwọn kò rí oúnjẹ jẹ nínú àhámọ́ tí wọ́n fi wọ́n sí lákàtà ìjọba. Wọ́n ní ojú àwọn rí tó ìyàjẹ púrìgìdì sí àwọn lára. Ọ̀kan lára wọn, ẹni ọdún 15 tí orúkọ rẹ̀ ń jẹ́ Umar Ali, ní nígbà mìíràn àwọn lè ṣe ọjọ́ 3 láì fi oúnjẹ kan ẹnu. Ọjọ́ tí wọ́n bá tún jàjà rí oúnjẹ jẹ kì í tó wọn jẹ. Ali ní òun kò bá wọn lọ́wọ́ nínú ìfẹ̀hónúhàn. Ó ní ọjà lòun ń lọ tí wọ́n fi kó òun mọ́ rógà. Ali ní ọjà Kwana Udu ní ìjọba ìbílẹ̀ Ngogo ni òun ti ń ṣiṣẹ́ alábàárù tóun fi ń tọ́jú ara òun. Ó ní inú òkùnkùn ni wọ́n fi àwọn sí nínú àhámọ́. Èyí ló kó bá ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n lọ fún ìgbẹ́jọ́. Ọmọdé mìíràn, Ibrahim Aliyu Musa, tí wọ́n fi ránṣẹ́ láti Kánò wá sí Àbújá ní ọjọ́ kejì tí wọ́n mú, sọ wípé òun pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù ni wọ́n kó papọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn pọ́nbélé hardened criminals sínú ẹ̀wọ̀n kan náà. Àwọn a sì máa lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láìsí oúnjẹ. Ìwọ̀nba oúnjẹ tí wọ́n bá gbé wá kì í tó jẹ, bẹ́ẹ̀ ni kì í dùn. Mápòrọ́wọ́ mi ni wọ́n ń pe irú ẹ̀. 39 àwọn ọmọdé wọ̀nyí tí wọ́n yọ̀ǹda fún ìjọba ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti darapọ̀ mọ́ ẹbí wọn. Kí wọ́n tó lọ ni ìjọba ìpínlẹ̀ dá wọn lọ́lá ẹgbẹ̀rún lọ́nà 100 náírà 100,000 naira àti Android phone ẹnìkọ̀ọ̀kan wọn níbi ayẹyẹ ráńpẹ́ tí ó wáyé ní ilé àwọn ọmọdé tí ó wà lójúnà Karu ní gómìnà Uba Sani ti ṣèlérí àti mú àyípadà rere bá ìgbésí ayé wọn kí ó sì ró wọn lágbára. Gómìnà fi kún wípé ìgbésẹ̀ yìí kò lè ṣeé ṣe àyàfi bí wọ́n bá pinnu àti yíwà padà kí wọ́n jẹ́ olùpamọ́ òfin láwùjọ. Ṣùgbọ́n ìwádìí ṣe àfihàn wípé àṣẹ ààrẹ wípé kí wọ́n yọ̀ǹda gbogbo àwọn ọmọdé tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára. Ọmọdé 3 ṣì wà nínú àhámọ́ ní Juvenile Home ìpínlẹ̀ Borno. Ọjọ́ Ajé ni iléeṣẹ́ ọlọ́pàá fi ojú afurasí 19 ba ilé-ẹjọ́ gíga ìlú Maiduguri. Lára wọn ni ọmọdé 3. Àwọn ọmọdé wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ WhatsApp àti TikTok tí wọ́n fi èdè Haúsá pe orúkọ rẹ̀ ní zanga-zanga. Èyí túmọ̀ sí ìfẹ̀hónúhàn. Níbẹ̀ ni a gbọ́ wípé wọ́n ti pa ohùn pọ̀ láti ṣe ìfẹ̀hónúhàn tako ìpínlẹ̀. Orísun ìròyìn kan láàrin Juvenile Home tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé lójú ẹsẹ̀ tí adájọ́ Aisha Muhammad Ali sún ìgbẹ́jọ́ wọn síwájú ni wọ́n dá àwọn ọmọdé
ọmọdé wọ̀nyí padà sí juvenile home tí àwọn àgbàlagbà àárín wọn padà sínú ọgbà ẹ̀wọ̀n. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣì wà ní àhámọ́. Bákan náà ni alága Civil Liberty Organization ẹ̀ka ìpínlẹ̀ Borno Hassan Dahiru náà sọ wípé kò tíì sí àrídájú wípé wọ́n ti yọ̀ǹda àwọn wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kí wọ́n tó kéde àṣeyọrí ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn orílẹ̀-èdè United States Donald Trump ní àwọn adarí lágbàáyé tí ń kí i kú oríire. Lára wọn ni ààrẹ Bọ́lá Tinubu. Lọ́gán tí Trump fi ìbò 266 lé sí ti akẹgbẹ́ rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dín ní 4 iye tí ó gbọ́dọ̀ jẹ́, ni Trump gba orí ìtàgé láti bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní Palm Beach, Florida láàrin aago 8 òwúrọ̀ aago Nàìjíríà. Gbogbo iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ láàrin orílẹ̀-èdè US àti káàkiri àgbáyé ni wọ́n gbé àfihàn Trump. Wákàtí díẹ̀ lẹ́yìn èyí ni Harris gba kámú tí ó fi pè é lórí aago láti kí i kú oríire, tí èyí sì fòpin sí gbogbo ìkùnsínú àárín wọn tí ìjàdù-ipò dá sílẹ̀. 20 oṣù Kínní ọdún tó ń bọ̀ ni ìbúra Trump yóò wáyé. 292 ni ìbò tí Trump rí kó jọ láti gba àyè sí White House nígbà tí Harris ní 226. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Inú ìkárísọ ni àwọn ará ìlú Ìlobù ní ìjọba ìbílẹ̀ Ìrépọdùn ìpínlẹ̀ Ọ̀ṣun wà látàrí ìdárò ẹni wọn tí ó di olóògbé olórí ológun Lt General Taoreed Abiodun Lágbájá. Pẹ̀lú ìfajúro ni àwọn olùgbé fi kórajọ káàkiri ìlú. Pabambarì ibẹ̀ ni agboolé Oyèdélé tí í ṣe ìdílé Lágbájá. Olórí ẹbí pa Tajudeen Lágbájá ni wọ́n ní ó ń sun ẹkún àsuǹdá pẹ̀lú àwọn ará ilé tí wọ́n yí i ká, tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì dàbí àlá lójú wọn. Kò sí ibì kan láàrin ìlú tí wọn kò ti mọ rírì ìpàdánù Lágbájá. Ààrẹ ẹgbẹ́ Ìlobù Àṣàkẹ́ Development Union IDU Olúfẹ́mi Sàlàkọ́ ṣe ìkéde pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé ayẹyẹ ọjọ́ Ìlobù Day 2024 tí ó yẹ kí ó wáyé kò lè wáyé mọ́, bẹ́ẹ̀ ni wọn kò tíì fi ọjọ́ mìíràn sí i. Ayẹyẹ yìí ni wọ́n ti ń gbáradì láti ṣe láàrin ọjọ́ 4 sí ọjọ́ 10 oṣù kọkànlá. Níbi ayẹyẹ yìí ni wọ́n ti gbà á lérò láti ṣe ìkówójọ 200 mílíọ̀nù náírà fún iṣẹ́ àkànṣe tí yóò mú ìdàgbàsókè bá ìlú. Lágbájá sì ni wọ́n ń retí kí ó darí ètò pẹ̀lú àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ọmọ ìlú Ìlobù. Lára wọn ni igbákejì agbẹnusọ àná Lásùn Yusuf. Nínú ààfin Olóbù ni Sàlàkọ́ ti fi ìyàlẹ́nu àti ìbànújẹ́ rẹ̀ hàn sí ìpapòdà olórí ológun. Ó ní ikú rẹ̀ ti fi ààyè ńlá sílẹ̀ láàrin ìlú. Ó ní ikú yìí wáyé ní àkókò tí àwọn nílò rẹ̀ jù fún ìdàgbàsókè Ìlobù, ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè lápapọ̀. Ṣùgbọ́n àwọn gba kámú pẹ̀lú iṣẹ́ àṣeélẹ̀ rẹ̀ tí kò lè parun láéláé. Wọ́n wá rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó bá àwọn gbé òkú rẹ̀ padà sílé. Pa Tajudeen Lágbájá náà sọ̀rọ̀ pẹ̀lú ohùn gbígbọ̀n wípé ó jọ bí ìgbà tí apá kan ara òun ti sọnù nítorí Lágbájá jẹ́ mẹ̀sáyà wọn. Àwọn sì fẹ́ kí ó wá sinmi sílé lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ nínú àyíká ọgbà mọ̀lẹ́bí níbi tí ó dàgbà sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí sí ikú ọ̀kan lára onímọ̀ ẹ̀rọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ agbaṣẹ́ṣe Julius Berger ní ẹ̀ka ìjọra, Ọlálékan Ọlọ́runtóba, Lagos State Safety Commission ti sọ wípé àwọn ti dá sẹ̀ríà fún Julius Berger nítorí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn ni ó kọ́kọ́ sọ fún akọ̀ròyìn wípé níbi tí Ọlọ́runtóba ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni kírènì tí ẹrù kún inú rẹ̀ ti já lé Ọlọ́runtóba lórí ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2024. Bákan náà ni àjọ ìjọba náà fi tó akọ̀ròyìn létí wípé ikú olóògbé yìí wáyé látara ìjàmbá ẹ̀rọ tí ó wáyé lẹ́nu iṣẹ́. Àfihàn àwòrán òkú olóògbé náà jẹyọ níbi tí ó kú sí pẹ̀lú ẹ̀jẹ̀ ní ojú àti gbogbo orí. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò ṣàlàyé irúfẹ́ sẹ̀ríà tí wọ́n dá fún Julius Berger, ọ̀gá àgbà fún àjọ yìí Lánrè Mójọlá nípasẹ̀ alukoro ìyáàfin Adéwùnmí Koko ṣe àfihàn
bí wọ́n ti pa á láṣẹ fún Julius Berger kí ó ṣe àwọn ètò tí ó yẹ lẹ́yìn ikú Ọlọ́runtọ́ba. Ìròyìn jábọ̀ wípé Ọlọ́runtọ́ba ń ṣe àmójútó iṣẹ́ lọ́wọ́ ni àjálù yìí wáyé. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ bí wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó agbófinró létí ní ọjọ́ kan náà. Àkọọ́lẹ̀ àjọ yìí ṣe àfihàn wípé wọ́n ti darí Julius Berger kí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye fún àwọn òṣìṣẹ́ rẹ̀ láti lè dènà irúfẹ́ àjálù bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé nínú oṣù kẹjọ ọdún yìí, níbi tí òṣìṣẹ́ kan contract worker ti di olóògbé lẹ́yìn tí ó bẹ́ sínú ẹ̀rọ tí wọ́n fi ń yọ́ irin láàrin aago 3 kọjá ìṣẹ́jú 15 ọ̀sán. Lẹ́yìn ìwádìí ni àjọ ìjọba fi ẹnu kò wípé ètò ààbò iléeṣẹ́ yìí kò kún tó. Fún ìdí èyí, ẹ̀sùn yìí jẹ́ ẹ̀sùn ìpànìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.